Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àbí tẹ́ ti ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ẹ wo ọ̀rọ̀ yìí tún ti gbẹni tán báyìí. Alori TV ní ibi tí wọ́n ti lọ interview bàbá Faleyimu lórí ọ̀rọ̀ Yoruba Nation àti Sunday Igboho àti Oriyomi Hamzat. Bàbá yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi tó ti ń sọ̀rọ̀ náà ni wọ́n mú ẹnu dé ọ̀dọ̀ bàbá confam. Wọ́n ní bàbá confam àwọn ò lè rí kí wọ́n lọ sí ọ̀dọ̀ Sunday Igboho ní pé bóyá wọ́n ti ṣe ìbàjẹ́ kan ọ̀kan bí èkejì síbẹ̀ ní pé torí ìdí èyí wọn ò lè lọ sí ọ̀dọ̀ Sunday Igboho. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ránṣẹ́ sí Oriyomi Hamzat. Wọ́n ní kí Oriyomi Hamzat kó jókòó jẹ́ ọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa Yoruba Nation. Wọ́n ní Yoruba Nation yìí àwọn ò rí pé Nàìjíríà máa pín o. Wọ́n ní àwọn ò rí pé Nàìjíríà máa pín, pé Nàìjíríà yìí máa great, ẹ̀yin tèmi ẹgbẹ́ ṣó yìí máa great. Níbi tó ń tà ń lọ dé yìí ẹja gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá yìí because wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn tó wà lẹ́yìn Sunday Igboho àti ìgbésẹ̀ tí Sunday Igboho gbé àti àwọn tó dùn mọ́ àti àwọn tí yóò dùn mọ́, gbogbo àwọn àṣírí ìnátú àti gbogbo agbára tó ní kálukú lò àti àwọn ìran oríṣiríṣi táwọn sọ lórí ayélujára. Ó ní bàbá yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ wá nǹkan fìdílé nǹkan ẹja jọpọ̀ lẹ́nu bàbá Faleyimu kẹ́yìn náà kà máa fi opinion ìsinú comment. àwọn ẹgbẹ́ òkú ló ṣe kí ni lọ́rùn Nàìjíríà Sunday Igboho àwọn tó ń tì ń gbà yẹn àwọn bíi baba confam káàkiri baba confam tó tú sí lọ́wọ́. àwọn ló ń ti Sunday Igboho bọ́ọ̀lù yẹn ti kẹ́. wọ́n pa náà wọlé tó ń tì nísìnyí bí baba confam wọn bíire kó lọ gbogbo màràdì ló lọ ké Sunday Igboho bẹ́ẹ̀ eléyìí tó wà ní Ìbàdàn yìí náà wòlíì yìí kí lórúkọ ẹ̀ tó ń gbowó yẹn. wòlíì wo ń bẹ̀. Àgbàlagbà bẹ́ẹ̀ ọlọ́kì bí bàbá confam lọ wọ́n máa nà án ni torí irọ́ tó pa fún wọn fẹ́ lu Sunday gbèsè ní jìbìtì ni. bàbá tí abáníká wo ohun tí bàbá confam gbé dáadáa ohun tọkùnrin sọ ni pé òun náà nígbàgbọ́ nínú Yorùbá Nation ni o kí o sì nígbàgbọ́ nínú. bọ̀ irọ́ tó ń rí gbàyẹn ló ṣèpè fún wa pé Sunday Igboho ló máa gba àgbàtà sọ fún wọn lè gbà ìgbà yẹn bàbá confam ṣèpè fún wa ìgbà yẹn ni Sunday Igboho sọ̀rọ̀ pé tèmi bàbá confam ló ń support wọn yìí pé bàbá ò support wọn pé bí tèmi ò ṣe Yorùbá. ṣùgbọ́n abáwọn ìwọ̀n tí bàbá confam náà sọ kò wá wọn ò tí mo oríṣẹ́ náà àbíjọ́ àríṣẹ́ báyìí. ó ní òun àti Kálù ló máa gba Nàìjíríà sílẹ̀ ó wà lọ́wọ́ mi fídíò ẹ̀ ṣe wà lọ́wọ́ mi tó ti ń ṣépè fún mi bẹ́ẹ̀ bàbá confam. bó bá lọ lẹ́yìn náà fẹ́ lu Sunday dòrò ní jìbìtì bó bá lọ ń sìn wá nà báyìí ní pé jìbìtì ló wá lù bó bá dára ẹ̀ lójú pé wòlíì lòun ó lọ kí Sunday Igboho bóyá wọn ní nà inú dáadáa yẹn bóyá wọn ní fi sísọ́ọ̀sì gé dànù tó bá dára ẹ̀ lójú pé òtítọ́ lòun sọ fún Sunday Igboho ẹni kó lọ kí nìbàdàn tó bá dé òtítọ́ ló sọ fún ẹ̀fẹ́ ló sòtítọ́ Sunday Igboho ẹni kó múra kó lọ wọ́n nà wá ń bẹ̀ ni. ṣùgbọ́n taba ní ká wo owó ẹ̀ dáadáa náà ẹ̀fẹ́ kálukú ló wà entitled sí opinion ẹ̀ o abẹ́gẹ̀dì èyí bàbá confam orí ni bàbá confam sọ abẹ́gẹ̀dì a sì wọ̀ pé ọ̀rọ̀ Yorùbá Nation yìí àwọn òwúrí sì sọ pé Yorùbá Nation sì ń bọ̀ o wọ́n ló sì ń bọ̀ o. pé àwọn wo fídíò bàbá confam yẹn lóòótọ́ àwọn èèyàn. tó ti ń sè ẹ gbàgbé gbogbo yẹn ẹ gbàgbé Yorùbá Nation Nàìjíríà ò ní pín confederation ló máa gbẹ̀yìn wa. bá Amẹ́ríkà dé Israel dé wọn pín Nàìjíríà wọ́n lè yọ àwọn pààtì kan tó bá sọ pé wọn cooperate wọn yọ wọn kúrò Nàìjíríà ẹ lọ kọ sílẹ̀. so pé Yorùbá ilé Yorùbá wọn ní pín confederation ló máa gbẹ̀yìn wa Nàìjíríà máa great mo ti sọ fún yín á great ọmọ máa pé máa wò báyìí ní the whole world. tó bá di ìgbà yẹn bó làwọn Sunday Igboho máa wà ń gbà náà. àwọn tó bá ṣe jẹ́jẹ́ wọn wà láyé wọn bá ṣe jẹ́jẹ́ àwọn àjẹ́ apẹran wọn jẹ. kò tó bá pè yín kọ tó ní bàbá yín gbàdúrà fún mi. ẹ fún mi lágbára ẹ ró mi lágbára. bàbá yín gbàdúrà fún mi. agbára la fẹ́ ro ẹ sọ̀rọ̀ kan fún yín lẹ́yìn o mọ̀ ìran rírí kì í ṣagbára o ká máa rí fíṣàn kì í ṣagbára ká ṣe oògùn fúnyàn kó máa lò kì í ṣagbára agbára ọ̀tọ̀ ìran ọ̀tọ̀ agbá bẹ́ẹ̀ ni ìran ọ̀tọ̀ mo ríran ó máa rí fíṣàn yẹn ṣalágbára mo wẹ̀ lẹ́gbẹ́ awo mo wà lógbóni mo wà ń kákọ́ọ̀sì kì í ṣagbára o wọ́n fògbó ní jóògùn jẹ o lórí ìdúró mo wà nú ẹgbẹ́ ló wà ẹgbẹ́ awo ló wà kì í ṣagbára o agbára ọ̀tọ̀. kí alágbára bàbá. agbára ẹni sọ̀rọ̀ wẹ́yà máa túmọ̀ ẹ̀ fún yín. ó yà bá. agbára ọ̀tọ̀ pẹ̀lú ìkìlọ̀ ló pọ̀ jù ní agbára o. tó gbọ́ ìgbọràn sàn ju ẹran
búburú lọ òun ni ọ̀rọ̀ ló gáìdì alágbára tó gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni ó ní nǹkan tálágbára ò gbọ́dọ̀ ṣe ẹ wà àwọn Israel mo sọ fún yín bí àti Amẹ́ríkà wọ́n tó lọ bìkan já ogun ó ní nǹkan tó ń consult tó bá ti sọ fún wọn pé nǹkan tó bá fẹ́ ṣe pé kò ní possible wọn ní ṣe bẹ́ẹ̀ lálágbára kí Sunday Igboho gbà ẹ̀ tó bá jẹ́ pé ó rà àwọn wòlíì tó dá àwọn babaláwo bí bàbá Muyideen tó ń pè ní bàbá ẹ̀ tó ti kú tó ṣépè fún wọn bí lọ́jọ́ náà tó ní ká dáhùn sí tá a sọ pé ó ti kú tán pé òkú wo la fẹ́ dáhùn sí tí wọ́n bá consult nǹkan fún gbà yẹn Sunday Igboho ò ní jáde gẹ́gẹ́ bá a ti sọ fún gbà yẹn pé stop òkìkí ẹ ìròyìn lórí ìmọ̀rùwò ọ̀pẹ ni òkìkí ẹ kò yí padà kò sí nǹkan tó lè ṣe tó máa ṣàṣeyọrí ẹ Tinubu oyin ní tiẹ̀ kò sẹ́ tó máa bá lò tí ò ní ráǹfààní lára ẹ bókù súnmọ́ ráǹfààní lára ẹ lára Tinubu bẹ́ẹ̀ ni so oyin ni nǹkan tẹ̀yìn yàn wá látòdì ọ̀run ayé kan ò lè change nǹkan tó bá yàn wọ́n lè di lọ́wọ́ ni. kí á ní Oriyomi Hamzat ti yàn tiẹ̀. èmi ò nídìí gbogbo àwọn oníwẹ̀ni olójú ẹni tí Ọlọ́run bá ní kí n sọ nǹkan fún máa sọ fún. mi ìtàràn jẹun àwọn tó bá ń tàràn jẹun lórí ìran fún yàn kiri àwa ò tàràn jẹun. àwọn tó ń tàràn jẹun kán máa mú wá kán máa ṣe gbogbo ló ń sọ gbogbo nǹkan á lè máa wọ ẹlòmíì àmọ́ àwọn bá àmọ́ máa rẹ́rìn ní àmì sọ kankan fún. pẹ́kẹ́ bí wòlíì ẹ̀kẹ́ jẹ́ so bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹ jẹ́ sọ fún yín wòlíì tó bá nímọ̀ kìí ṣe ẹnu o kìí ṣe gbogbo nǹkan ló máa sọ bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ débi amáyìn adóbi ó ti wòlíì tó bá nímọ̀ kìí sọ̀sọ̀ kó sọ adákẹ́ ni. bí àwọn áńgẹ́lì náà ń sọ. ó ti wò lè tó jẹ́ ìṣẹ́jú lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ yẹn kìí ṣe bẹ́ẹ̀ gbogbo wọn sì ìṣẹ́jú ni. ṣùgbọ́n bàbá ó lè jẹ́ ẹ̀bùn o ẹ̀bùn náà lè wà ń bẹ́ẹ̀ tó ṣe nínú ẹ bọ́yọ̀ lọ fún lẹ́bùn tó bá ṣe à la ìwòlíì fún yín àlà oníṣègùn fún yín àlà babaláwo fún yín bó ṣe rí tẹ́ bá wá ìmọ̀ ló ṣe pàtàkì ẹ ní gbogbo nǹkan ká wà náà bọ̀ tẹ́ ẹ bá ti nímọ̀ ẹ rí ṣé wàá dà mùsùlùmí ni ẹ ló jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ní. nígbà ayé ẹ ní sùúrù tí bá gégé la gbé. ṣé tiẹ̀ mọ̀ wọ́n ṣọ́ mọ̀ àmọ́ ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ọba yà máa sọ̀rọ̀ tí bá gégé la wá gbé. bẹ́ẹ̀ni. ẹ ní gbogbo ìgbésí ayé ẹ tó lò Ọlọ́run dáre ó gbé bíi náà ìmọ̀lẹ́ Ọlọ́run dáre náà wá tọ́lọ́run dáre mọ́tò wà ní a máa fẹsẹ̀ ẹ̀nì kò sí nǹkan tó jẹ́ lójú owó wà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run dáre ṣé pásítọ̀ ni àbí mùsùlùmí náà. àwọn ọmọ ẹ lọ́rin náà ni ó tún gbóná mùsùlùmí ni ọ̀sẹ̀ tó mọ̀ Ọlọ́run dáre ó ṣèwé ṣe gbogbo ẹ̀ àfa náà àfa lọ́rin náà ni. tó ti ń sìn gbogbo wọn yẹn wọ́n wá ìmọ̀ ni. wọ́n sì ní. wọ́n sì ń wá wọn wá Ọlọ́run dáre sí jákèjì wá bá tóníkẹ́kùn yọjú sí tẹ́kùn yọjú títí àkàǹtì sá lọ. gómìnà bẹ́ẹ̀ ni during the ayé kìíní ó máa ń dẹkùn kò sí nǹkan tí ò ń dà. Ọlọ́run kẹ́. bẹ́ẹ̀ mo sọ fún yẹn àwọn kan ń polówó oògùn lọ́jọ́ kan ó poró péjò ló wá ní àgbọn poró pa olóòjò tí gbogbo lọ́lọ́run dáhìí wá ní kí wọ́n mọ iyọ̀ kan wá wọ́n ṣe mọ iyọ̀ kan wá gbéjò ńlá ṣe jáde ní mọ́tò bí ẹ̀ ti sá lọ nìyẹn poró ẹ̀ bó péjò ó tọ́sẹ̀ méjì kó tó wá gbé mọ́tò ṣe mọ́rọ̀ tó gbá kúrò ìjọ ní. mo mọ̀ kúrò ìjọ ní so wọ́n wá ìmọ̀ ni tó ti ń sìn so wọ́n ṣe ń jà wọ́n bá jẹun títí wọ́n máa pẹ́rú wá tó bá dẹ́dọ̀ wọn bó ṣe ń jẹun bọ́n ṣe lẹ́rú tó wọ́n máa fún ẹ lẹ́rú wọ́n máa fọ lẹ́rú máa tọrọ ẹ fún ẹ wọn kì í fún yàn lówó. bàbá èyí tẹ sọ. so de àwọn tó mo sọ fún yìí àgbọ̀yé bàbá bó ṣe rí nìyẹn